Welcome to my channel. Ẹ káàbọ̀ sí kíláàsì orí ìkànnì níbi tí a ti ń kọ́ èdè Yorùbá. Lọ́sẹ̀ yìí a máa kọ́ álífábẹ́ẹ̀tì Yorùbá. Ẹ máa bá wa ká lọ. So you repeat the letters after me. A, B, D, E, F, G, B, I, G, K, L, M, N, O, P, R, S, Š, T, U, W, Y. Altogether, they are 25. Let us recite them. A, B, D, E, F, G, B, I, G, K, L, M, N, O, P, R, S, Š, T, U, W, Y. These are the letters in Yoruba language. This is how we come to the end of the class. Ẹ ṣeun gan, ó dàbọ̀.